àtàwọn tó tẹ̀ lọ́wọ́ àjò arábá ní.
àgbègbè wọ́ṣọ́ ó lè ṣeun ṣeun. Àìdó ó ṣeun gbogbo bàjẹ́ ìtẹ́ ìfẹ̀yà òsì bàbá gbọ́lá ọlọ́lọ́hún lẹ́yìn mi.
Ní Amẹ́ríkà, òun la fi kíra wa ké wọ́n gbé ọ̀tún ìjọba ọmọ Amẹ́ríkà. Ọ̀rẹ́ mi ni èèyàn mi ni. Ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ rẹ̀ káfí lẹ́ka sí bí ọmọ ẹ lónìí. Olúwayé ní ìbújì ìjẹnìjẹnì. Àwọn ọ̀dọ́ ya yọmọ báyà mi láàpọ̀ mi. Òkú ẹ̀ oyin ọ̀rẹ́ mi ni. Orúkọ ọ̀rẹ́ mi wá ní. Mo ṣàkóso máa fún mi. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ìbínú yẹ mí lápò. Nítorí ọ̀rẹ́ mi wà sí wáyé. Aṣọ ọjà mi ti yá o. Ògbómọ̀ṣọ́ yìí tán náà. Ìyá Àyìndé.
Let me not say it. Kingdom with the busy, he get power. He didn't sing in the fall. I swear, ladies and gentlemen, a big shout out to the CEO, Asha himself. The man nobody can push it. Ladies and gentlemen, I bet when I leave this message,